ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú tó fi wá di pé ẹ̀rín àlẹ́jì àwọn alájọ wa fọ́lọ́run sọ pé àwọn ni wọ́n ń sponsor àwọn terrorist nílùú sẹ́yìn, àwọn náà ń sponsor àwọn tó yẹ kí wọ́n fẹ́ máa takò ọba, wọ́n fẹ́ máa attack ọba, tí wọ́n mùrúrọ̀ yẹn tó ń sọ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu. ó béèrè lọ́wọ́ àwọn council ẹni kán bẹ sọ̀rọ̀, wọ́n sọ fún ẹ pé ohun tó ń sọ yẹn ọ̀rọ̀ tó lè ràn ẹ́ lẹ́sẹ̀wọ̀n ni, òun bá wà pa ò kàwé. tó béèrè lọ́wọ́ bàbá rẹ̀, tó mọ̀ pé bàbá rẹ̀ tó sọ pé school àti bàbá rẹ̀ ń lọ, ayé bàbá rẹ̀ ò sọ fún ọ̀rẹ́ rẹ̀ kó béèrè lọ́wọ́ bàbá rẹ̀ kó tó jáde pé ẹ dákun bàbá mi ìwé wo lẹ ka o, torí mo fẹ́ lọ bá àwọn yẹn kó wọn kàwé. ẹni tí ò ní nǹkan kò lè fún yàn, so ẹni ó sì fún bíra lọ ti mu, òun ló ní kó sóyìnbó. wá rí ojú ṣẹlẹ̀ nínú ìlú wa pẹ̀lú arábìnrin kan tó ń pè ní Sùrárà àbí Sùrúrà, so Sùrúrà àbí Mùrúrọ̀, kò gbọdọ̀ jẹ́ Sùrúrà, Mùrúrọ̀ ni. tó téèyàn bá jẹ́ Sùrúrọ̀ kò ní máa ṣe ohun tí ń ṣe ni, Mùrúrọ̀ ni kì í ṣe Sùrúrà. lọ béèrè lọ́wọ́ àwọn àfáà rẹ̀ ńlé pé kí n túmọ̀ Mùrúrọ̀. Mùrúrọ̀ ni ọ́ o, èyí ṣe Sùrúrà o. Mùrúrọ̀ lórúkọ rẹ̀, èyí ṣe Sùrúrà rárá. tó bá jẹ́ Sùrúrọ̀ ni tó ń ṣe yẹn ò ní ṣe é. ó sì dájú pọ̀ lọ́kọ, ó dájú pọ̀ ó sínlé ọkọ, ó dájú pé ọkọ ti já ojú lẹ̀, ó dájú pé ó ti ní psychological problem. ọmọ eléégún ò gbọ́dọ̀ máa wá jẹ eégún ẹ̀ràn, ọmọ aláṣọ ò gbọ́dọ̀ máa wà gísà, ọmọ oníṣu ò gbọ́dọ̀ máa jẹ èpo ṣù. ní tá à ń sọ nìyẹn. tá a bá níná tí power station ń bẹ lọ́dọ̀ wa, a tún gbọ́dọ̀ wà ní tó yẹ pé yóò máa wà ní blackout. ìyẹn tára ìlú tọ́dọ̀ ìlú ń jà fún nìyẹn, tí ò bá yé ọ. sọ́rí jẹ́njú wá gbọ́ kó sọ fún bàbá rẹ̀, ó ní bàbá rẹ̀ ìbò rẹ̀ àgbóyìnbó bàbá rẹ̀, tó òun bá wà pa ò kàwé. tó béèrè lọ bàbá rẹ̀, tó mọ̀ pé bàbá rẹ̀ tó sọ pé school àti bàbá rẹ̀ ń lọ, ayé bàbá rẹ̀ ò sọ fún ọ̀rẹ́ rẹ̀ kó béèrè lọ́wọ́ bàbá rẹ̀ kó tó jáde pé ẹ dákun bàbá mi ìwé wo lẹ ka o, torí mo fẹ́ lọ bá àwọn yẹn kó wọn kàwé. ó yẹ kó mọ̀ pé bàbá rẹ̀ ò kàjú school àti lọ, so bàbá rẹ̀ ò kàjú school àti lọ béèrè lọ́wọ́ bàbá rẹ̀. so tó bá sì kàjú bẹ́ẹ̀ lọ já gbọ́, já rí certificate wọn, já rí lórí social media, wàá sọ̀rọ̀ ẹ̀ fún wa. a mọ̀ pé Toronto ń bẹ, èyí ò dẹ́ bá gbé àti bá jẹ́ Toronto, á wádìí rẹ̀ so dáadáa, tá a sì gẹ̀ẹ́dẹ̀ aláwọn èèyàn lọ́hùn tí ó bá wa ṣèwádìí rẹ̀, á fi yẹn lẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، وبعد. أدعو الله سبحانه وتعالى أتريد الله بارك وساجوا نبي محمد صلى الله عليه وسلم، ìkẹ́nà ọlọ́run bá ṣe fáwọn ará lẹ́nàbí àwọn sàhábà àti gbogbo olùtẹ̀lé ìlànà tọ́lọ́run tànábì náà sí lọ́jọ́ ẹ̀san. ẹ̀rí ìtàn kékeré kan ni ó wù mí kí n sọ fún wa láàárọ̀ yìí nípa ọba kan in ancient times. so ọba yìí ó jẹ́ ọba alágídí, ó jẹ́ ọba wẹ́ pé ó stubborn púpọ̀, arrogance ẹ̀ ó lágbára, kódà ó kọjá ti Fíráúnà ibi tí ìgbéraga rẹ̀ dé, torí pé ó rí ìná ríra rẹ̀. ṣé àwọn pé Fíráúnà ló ń sọ fún wa náà Al-Qur'an Al-Karim kó sọ pé ana rabbukumul a'la, òun lọ́wọ́ ọba yẹn tó ga jùlọ. gẹ́lẹ́ ọba yẹn náà ṣe máa wí bí ṣe máa ṣe lélẹ̀. ọba yóò lú mọ̀ràn, àwọn tí wọ́n ń fún mọ̀ràn kì í gbà mọ̀ràn wọn, torí pé ó ríra rẹ̀ kó ń ju wọn lọ. gbogbo èèyàn lọ́gbọ́n jùlọ, gbogbo èèyàn pátá aláìmọ̀ọ́ṣe ni wọ́n, aláìmọ̀kan ni wọ́n jẹ́ lọ́dọ̀ rẹ̀. ẹ̀sùn wa rí fákìdù ṣẹ́ ìlà ìpẹ́ yìí, òun lọ́rọ́ rẹ̀ ó. ẹni tí ò ní nǹkan kò lè fún yàn, so ẹni ó sì fún bíra lọ ti mu, òun ló ní kó sóyìnbó. ẹ wá rí ohun tí ń ṣẹlẹ̀ nínú ìlú wa pẹ̀lú arábìnrin kan tó ń pè ní Sùrárà àbí Sùrúrà, so Sùrúrà àbí Mùrúrọ̀, kò gbọdọ̀ jẹ́ Sùrúrà, Mùrúrọ̀ ni.
tó dẹ̀ bá jẹ́ sòrórọ̀ kò ní máa ṣe ohun tí ń ṣe mùrúrọ̀ ní kìí ṣe sòrórọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn afá rẹ̀ lé pé kí ni ìtumọ̀ mùrúrọ̀ ní ọ́ èyí ṣe sòrórọ̀ o mùrúrọ̀ lórúkọ rẹ̀ èyí ṣe sòrórọ̀ rárá tó bá jẹ́ sòrórọ̀ ní tó ń ṣe yẹn ò ní ṣe ó sì dájú pọ̀ lọ́kọ ó dájú pọ̀ ó sì ń lé ọkọ ó dájú pé ọkọ ti já ojúlẹ̀ ó dájú pé ó ti ní psychological problem ìyẹn ló fà tó sì ń ṣe ohun tó ń ṣe yẹn torí pé tó bá lọ́kọ ọkọ rẹ̀ ó pèsè àkẹsí wá sórí ẹ̀ pé àyè wà àti saint tó máa bú àwọn èèyàn tó máa ṣe báyẹn máa sórí sí báyẹn ọkọ rẹ̀ ó pè ó ṣàkíyèsí lórí ohun tó ń ṣe yẹn bí a ètò ń ṣe yóò gbà má bà wá lójú jẹ́ má bà fámìlì wa má bà jẹ́ pẹ̀lú ohun tó ń ṣe torí pé o bọ́ sọ́dọ̀ social media wọ́n yóò lè sójú ara rẹ̀ ó lè sójú ara rẹ̀ torí pé ọmọ pé ohun tó ń ṣe ọ̀ràn ẹ̀ lọ ń dá síra ẹ̀ lọ́rùn sáwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́rùn so ọ̀ràn ló ń dá síra ẹ̀ lọ́rùn ọbọ̀ ọ̀tọ̀ ní bàbá rẹ̀ so èèbù bàbá rẹ̀ pọ̀ aráàlú Ìṣẹ́yìn aráàlú Ìṣẹ́yìn ò kàwé aráàlú Ìṣẹ́yìn ò gbé èèbù bàbá rẹ̀ ọ̀fẹ́ ìyá tí bàbá rẹ̀ padà máa sọ òyìnbó bí òyìnbó Nàìjíríà náà wọ́n máa pé àwọn tó buy búrẹ́dì àwa la máa sọ òyìnbó báyìí àbí Ìṣẹ́yìn máa sọ búrẹ́dì àbí ó ti dà kò sí wàhálà náà pé ọmọ àlè òun náà máa fọwọ́ sí ju ilé bàbá rẹ̀ gbọ́dọ̀ bá jọmọ ọkọ òun ní fọwọ́ sí ju ilé bàbá rẹ̀ dédé fáwọn yẹn wá ń sọ lórí prógrámù wọ́n sọ pé Ìṣẹ́yìn ò lè jẹ́ ìlú tó lajú Ìṣẹ́yìn ò lè jẹ́ ìlú tó tóbi ó súnmọ́ ó ń tọ́ka pé Ìṣẹ́yìn is a village lójú kí wọ́n máa sọ pé àwọn fẹ́ máa ná gbogbo àwọn fẹ́ máa ná regularly so àwọn tó ń sọ̀rọ̀ ta ló dẹ̀ fọ̀rọ̀ sẹ́nu ọmọ àlè tí fọwọ́ sí ju ilé bàbá rẹ̀ tí ọba fọwọ́ sí ju ilé bàbá rẹ̀ báwo lọ sí fẹ́ẹ́ báyìí tó níṣẹ́ lọ pé àṣàdù alásàdù fúnra wa àwọn bàbá wa àwọn bá tó ti lọ àwọn àfáà tó ti lọ wọn bẹ̀rẹ̀ wọn fún lórí dáadáa àwọn bá dẹ̀ ṣiṣẹ́ takuntakun lórí báwo ilé yóò ṣe dàgbà sí wẹ́pọ̀tọ̀ nígbà tí wọ́n wá ibi tí wọ́n gbé àṣàdù sí Ìṣẹ́yìn náà gbé kà bẹ́ẹ̀ náà gbé sí ìyẹn ló fún wa ní privilege láti máa níná regularly léyìí táwọn ìlú tó wà káàkiri tó ń rọ kiri káàkiri Ìṣẹ́yìn tó ń jowó wa lórí rẹ̀ kódà tó bá ṣe gbé inú àti wàá gbé kúrò Ìṣẹ́yìn tó ń jowó wa lórí rẹ̀ ọmọ eléegun ọgbọdọ máa jẹ eégún ẹran ọmọ aláṣọ ọgbọdọ máa wà gísà ọmọ oníṣòwò ọgbọdọ máa jẹ epo oṣù níta ń sọ nìyẹn tá a bá níná tí power station bẹ lọ́dọ̀ wa àtúngbọ̀dọ̀ wà ní tẹ́lẹ̀ pé ọmọ wà ní blackout ìtawátàràlù tọ́dọ̀ ló ń jà fún nìyẹn tí ò bá yẹ ọ kí wọ́n tó máa wá fọwọ́ sí ju ilé bàbá rẹ̀ wá ní aráàlú Ìṣẹ́yìn ò gbọ́ language bàbá rẹ̀ wọn ò gbọ́ ọ̀rọ̀ tí bàbá rẹ̀ ń sọ wọn ò gbọ́ clearly subhanallah ẹ wo ìsọkúsọ ẹ wo ọ̀rọ̀ àìnílàákàyè kí irú eléyìí ọmọ léńjẹ nìkan máa sọ̀rọ̀ ẹ̀ fún gbogbo aráàlú Ìṣẹ́yìn wọ́n máa sọ ní sọ yẹn fún wa pàápàá jùlọ àwọn tá a jẹ́ ọ̀dọ́ nínú Ìṣẹ́yìn máa sọ̀rọ̀ ẹ̀ fún wa á lè mọ̀ pé ìsọkúsọ lè ti ń jà so olùsíṣẹ́ wa ní Ìṣẹ́yìn pẹ̀lú ohun tó ṣe yẹn so àfikún túbá lórí rẹ̀ lọ́wọ́ ará Ìṣẹ́yìn so torí pé à ń dóòdì ọ̀ ìgbà tí wọ́n náà sọ pé oní kankan ṣe ń Ìṣẹ́yìn tó wà sọ pé ọ̀ ń bọ̀ wá sí láti wá sí kankan mẹ́ à ń dóòdì ọ̀ bí wọn náà bọ́ wá ṣe ní àkẹsẹ̀já lórí rẹ̀ à ń dóòdì lórí rẹ̀ torí bó ti bú wa nínú Ìṣẹ́yìn ẹlẹ́ẹ̀kejì tó wá sí mbẹ́ ó ní pé bàbá rẹ̀ ìlú òyìnbó tó gbé ìkankan so iná ẹ̀ ni pé káwọn yẹn máa gbé nínú òyìnbó àwọn náà láwọn ọmọ àṣẹlẹ̀ láwọn brothers àwọn sisters tó wà nínú òyìnbó tí wọ́n kàwé tán Nàìjíríà tó tún lọ kàwé sí lọ ẹni tó parí degree mi lọ sí masters tó lọ sí PhD lọ́hùn á ní wọn rẹpẹtẹ dáadáa aláwọn èèyàn wọ́n ní iṣẹ́ lọ́hùn wọ́n wà ní good condition lọ́wọ́ pé iṣẹ́ tí wọ́n ṣe bóyá post agent wọ́n ṣe káàkiri wọ́n bá àwọn èèyàn hálẹ́tà káàkiri wọn ò sì máa fọ̀dí fún èèbó wọn máa fọ̀dí fún àwọn arúgbó èèbó bíi tiẹ̀ so iṣẹ́ gidi náà ń ṣe iṣẹ́ ọ́fíìsì náà ń ṣe wọn ìṣẹ́ tí máa wọn gbọ́n yìnyín kó lójú títì so iṣẹ́ gidi náà ń ṣe tó ń lè jẹ́ mùsùlùmí dáadáa wọ́n pọ̀ lọ́hùn dáadáa lálàájì aláwọn èèyàn dáadáa torí wọn pé contribution wọn sílùú yìí contribution tó dáa ni unlike you
pẹ̀lú ìwúrò tí wọ́n bá káàkiri. Sọ́rí jẹ́ mi wá gbọ́ kọ sọ fún bàbá rẹ̀, ní bàbá rẹ̀ ìbò rẹ̀ àgbóyìnbó bàbá rẹ̀, so òun bá wà pa ò kàwé, so ó béèrè lọ bàbá rẹ̀, so mọ̀ pé bàbá rẹ̀, so sọ pé skul àti bàbá rẹ̀ lọ, ayé bàbá rẹ̀ sọ fún ọ̀rẹ́ kó béèrè lọ bàbá rẹ̀ kó tó jáde pé ẹ dákun bá mi ìwé wo lẹ ka o, mo fẹ́ lọ bá àwọn ẹ̀kún wọn kàwé. Ó yẹ kó mọ̀ pé bàbá rẹ̀ ọ̀ka ju skul àti lọ, so bàbá rẹ̀ ọ̀ka ju skul àti lọ lọ béèrè lọ bàbá rẹ̀, so tó bá sì kàjú bẹ́ẹ̀ lọ já gbọ́ já certificate wọn já rí lórí social media wá sọ̀rọ̀ rẹ̀ fún wa. A mọ̀ pé Toronto ń bẹ, èyí ò dẹ́ba bí agbá jẹ́ Toronto á wádìí rẹ̀ so dáadáa tá a sì kẹ́tẹ̀ aláwọn èèyàn lọ́hùn tí ó bá wa ṣèwádìí rẹ̀ á fi yẹn lẹ̀. So wọ́n sọ pé àwa ọmọ sẹ́yìn àwọ̀ kàwé àìnílà káyà lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ètò ìsọ yẹn, wọn ò sì ju ọ lẹ́nu, àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò ju ọ lẹ́nu torí pé ó ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ tó bá fọ̀ di fèèbù tán tí wọ́n fún ọ ní tọ́rọ́ kọ́bọ̀ tó sì ń sẹ́ndì $10 $20 sí wọn, kò já wọn ní ó lè pè ọ́, wọ́n sọ pé èyí tó ń dá yọ ọ̀ràn lọ ń dá o, ọ̀nà wà bùkún sílùú Ìṣẹ́yìn, ọ̀nà wà bùkún sáwọn ará Ìṣẹ́yìn, ọ̀ràn lọ ń dá yìí, tó má kó bá wa pẹ̀lú ètò ìṣe torí pé orúkọ tó gbé lórí, orúkọ tó fẹ́ máa lò ní ìṣe orúkọ buwa ní kí orúkọ tiẹ̀ nìkan yẹ kí wọ́n pè ọ́ sákèsì kí wọ́n pè ọ́ bẹ́ẹ̀. Tó bá rí bó ṣe rí nísìnyí, so a lè mọ̀ pé ará Ìṣẹ́yìn fúnra wọn gbogbo wọn òwúzọ ni wọ́n kú gbọ́. Ìṣẹ́yìn sì gbàgbé ọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá náà ń bẹ nóòtì, so wọn mọ̀ pé kò ní lọ lásán, Ìṣẹ́yìn kò ní lọ lásán lọ́dọ̀ wọn. Ẹlẹ́ẹ̀kejì tó wá jẹ́ ọ̀ràn ńlá tó tún dá, òun ni pé ọmọ ará Ìṣẹ́yìn, ọmọ Ìṣẹ́yìn nínú àwọn ọmọ tí Ìṣẹ́yìn gbé sókè báyìí, nínú àwọn ọmọ tí Ìṣẹ́yìn tí wọ́n bá bàrà wọn, tí wọ́n tóbi wọn nínú ẹ̀mí wọn, bákan náà nínú ọkàn wọn, tí wọ́n fìfẹ́ hàn sí wọn, táwọn náà fìfẹ́ hàn sí Ìṣẹ́yìn. Níjọ́ tí ọba Ìjẹrin, ọba Moshood Oṣùọ̀lálé Adéyẹrí, ọba pàtàkì, ọba ńlá, ọba dáadáa, ọba ààrẹ, ọba tó sì fi tọrọ ọba táwọn ọba ń jowú ńgbà tí ń bẹ láyé àtìgbà tí ò sí láyé mọ́, òun lọba Moshood Oṣùọ̀lálé, ọba dáadáa ni. Nínú ìgbìyànjú ọba ni pé ìlú Ìṣẹ́yìn àwọn èèyàn máa sá bẹ́ẹ̀, pàápàá jùlọ àwọn olówó, àwọn ọlọ́lá tó ń bá wà lẹ́yìn omi ìfẹ́ wálé, torí pé ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wá wálé tó wá di pé ń padà lọ ó lè lásìdẹ́ǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ sí wọ́n jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sákò ń sẹ́yìn. Àìmọye olówó, àìmọye ọlọ́lá tọ́pọ̀ lábúrò, tọ́pọ̀ káàkiri orílẹ̀-èdè káàkiri, tọ́pọ̀ Nàìjíríà wà yìí náà tí wọn ò lè wálé, pẹ̀lú investment wọn káàkiri bí wọ́n tán wà, wọ́n bá gbé 10% ẹ̀ wá sí Ìṣẹ́yìn nìkan, ọmọ tí wọ́n máa yọ fìkìrì ni. Ṣùgbọ́n látara pé ẹ̀rù ń bà wọn ò lè wálé, ọba yẹn wá sí gbìyànjú ó káàkiri gbogbo ìlú, gbogbo ìdánmọ̀ Ìṣẹ́yìn wà ẹ máa wálé. Àwọn àjẹ́ tí ń pọmọ jẹ, àwọn náà fẹ́ máa jẹ búrẹ́dì Èkó, àwọn náà fẹ́ máa mú mílìkì, ẹ wálé mọ́ wá sí dáadáa sínú ìlú yín, táwọn ọmọ bá ti ń lówó lọ tó ń tọ́jú àwọn èèyàn tó ń kálukú náà ó padà gbójú kò mẹ́ báyìí sí bẹ́ẹ̀. Àwọn èèyàn wálé láwọn olówó ńláńláńláńlá tó ní investment tó tóbi káàkiri, wọ́n wálé lákòókò náà. Ṣùgbọ́n nínú ètò Ọlọ́run ọba tó ní wá, tó ní gbogbo wa, tó sì lẹ̀mí wa, Ọlọ́run kádàrá kọ́ba yìí kọ́ lọ kọ́ dọdún míì, ọdún tọ́ba yìí pépè yìí táwọn yẹn sì wálé yìí náà, ọdún mi ò tí ì tó, wọn ì tí ì ráyè míì ṣe láyàdọ́ àyájọ́ ọdún mi wọn ì tí ì rí ṣe. Ọlọ́run ní kọ́ba yìí náà jẹ́ pé Ọlọ́run ọba ìyẹn dẹ́rù bà àwọn olówó ni, ọdẹ́rù bà àwọn ọlọ́lá nígbà tó tún fà sẹ́yìn pé ẹni ó pè wá pé wálé náà ni Ọlọ́run ti pè sọ́dọ̀ yìí. So lẹ́yìn ìgbà yẹn àwọn tó tún tẹ̀lé lọ́ba yìí náà wọ́n sì gbìyànjú ẹ wá rí nínú àwọn tó wá jọmọ Ìṣẹ́yìn wọ́n gbé Ìṣẹ́yìn dáadáa. Ìṣẹ́yìn náà ti dàgbà, Ìṣẹ́yìn náà ti kàwé kótó di wọ́n jáde kúrò Ìṣẹ́yìn lọ kàwé lẹ́yìn òde, kótó di Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ Ọlọ́run dá wọn lọ́lá, Ọlọ́run sì ṣe pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ náà nínú àwọn tó jólówó ń Ìṣẹ́yìn. Ọlọ́run dá wọn lọ́lá ọ̀gá. Àkọ́kọ́ assignment mi ni pé báwo ní ṣe develop ìlú mi suffer fún higher institution for a very long time. Báwo ní ṣe develop ìlú mi pẹ̀lú pé contribution tèmi náà
pé mo fẹ́ dálé ẹ̀kọ́ gíga mo fẹ́ dálẹ̀ sínú ìlú yìí wọ́n sì wá wá ẹni tí mò ń tọ́ka ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ òun náà ní àwọn aláàjì wa Ishaq Fọlọ́runṣọ́ tàbá kún wọn ní aláàjì Ishaq Fọlọ́runṣọ́ so ìdàrẹ́ ọmọdé ń sọ̀rọ̀ yọ mọ̀ yìí pé qualified engineer lòun bá sọ̀rọ̀ qualified engineer registered engineer lòun sọ̀rọ̀ lòun sọ ní wátawàta sí báyẹn ló ń allege pẹ̀lú ohun tí aráàlú mọ̀ wọ́n sí pẹ̀lú aráàlú mọ̀ pé èèyàn àwọn ni wọ́n máa àwọn ni wọ́n yẹn dáadáa nínú àtúnlùṣe náà ni wọ́n wà. Wọ́n wá fi owó wọn dúkìá wọn owó tó yẹ kó máa fi ra exotic car kó máa gun káàkiri kó kọ́lé ńláńlá ṣáájú kálájì engineer Ishaq Fọlọ́runṣọ́ kó tó kọ́ ilé tí wọ́n máa gbé ni wọ́n ti kọ́kọ́ skul náà sínú ìlú Ìṣẹ̀yìn. Ilé kan tí wọ́n ń gbé ní custom nígbà yẹn lẹ́yìn Muslim ilé kan tí ò ní fẹ́ǹsì ni ilé tí ò ní fẹ́ǹsì wọ́n kọ́ fáwọn fámìlì wọn ilé yẹn náà kọ́ ń gbé ńgbà yẹn tí wọ́n bá ti dé Ìṣẹ̀yìn ibi tí wọ́n gbé nìyẹn gbogbo bá lò ń lé ibi tí wọ́n wà nìyẹn tó ṣáájú kó tó padà wá lọ kọ́lé tí wọ́n lẹ́yìn ìgbà wọn parí project school tán ẹni tó wá ní ìlú lẹ́ẹ̀mí tó báyìí tí wọ́n develop ìlú wọn pẹ̀lú pé ohun tí aráàlú tí wọ́n ti ń ra ọwọ́ ìbẹ̀ sọ́nà ọba pé ọlọ́run wa sì ṣe ilé ẹ̀kọ́ gíga fáwa náà ọlọ́run wa tara wọn tó ṣe é fún ìlú Ìṣẹ̀yìn pé òun là kọ́kọ́ ilé ẹ̀kọ́ gíga nílùú Ìṣẹ̀yìn ṣáájú kí ìjọba tó gbé tí wọ́n wáyé. Ìròyìn bẹ́ẹ̀ ni wọ́n wá yanu gbàgà àti wà àtàwọn tó ń rin oníṣẹ́ gbẹ́gbẹ́ fákìlì iṣẹ́ ìlà òfin aláìmọ̀kan ni wà àtàwọn tó ń rin oníṣẹ́ tí wà àtàwọn tó ń rin bá mọ̀ kan ní irú allegation yẹn ní fi kan tẹ́ fi ń kàn yẹn. Torí pé ẹni pàtàkì ẹni ńlá ẹni tó tóbi nínú ẹ̀mí àwọn èèyàn ń sẹ́yìn àti wà àti bàbá rẹ̀ tó ń rin oníṣẹ́ tẹ́ bá tò sí láì kan tí aláàjì wa engineer Ishaq Fọlọ́runṣọ́ tí wọ́n tò sí láì kejì ó dá mi lójú pé 99% àwọn èèyàn níṣẹ́ ni wọ́n tò sẹ́yìn aláàjì Fọlọ́runṣọ́ 1% yòókù àbọ̀yá àwọn mọ̀lẹ́bí yín àwọn tò sẹ́yìn bẹ́ẹ̀ ni màráàlú yòókù ní tò sẹ́yìn ẹ̀yìn aláàjì Fọlọ́runṣọ́ ni wọ́n tò sí. kó lè mọ ọ̀nà tó ń dá kó lè mọ ọ̀nà tó ń dá síra rẹ̀ lọ́rùn àti sí bàbá rẹ̀ tó ń ránṣẹ́ ọ̀nà tó ń dá sí lọ́rùn kó lè mọ ọ̀rọ̀ rẹ̀. dákun wá ná ẹni tó ṣe irú nǹkan pàtàkì ọ̀kan ni ẹnu dára tí wọ́n ṣe o ọ̀kan ni ẹni development tí wọ́n mú ọ̀rọ̀ wa so káwọn ti sọ àwọn nǹkan míì àwọn other investment tí wọ́n míì kan tún ní àwọn school míì kan tún ní káwọn ti sọ yẹn dákun tọ́ka sí ohun tí wà àti bàbá rẹ̀ development ẹ mú ọdún rí mo fẹ́ kọ́ tọ́ka rẹ̀ gbogbo iye ọdún tẹ́ ti lò nílùú òyìnbó tóyìnbó ń fi yín ṣẹrú tẹ́ ń ṣẹrú fún òyìnbó tẹ́ ń tábà fáwọn arúgbó ìbò tẹ́ ń bá àwọn òyìnbó hálẹ́ta káàkiri agboolé wọn lọ́hùn dákun sọ investment ẹ ti gbé wá development ẹ ti ṣe sínú ìlú Ìṣẹ̀yìn mo fẹ́ kọ́ tọ́ka rẹ̀ ilé rẹ̀ àti ilé bàbá rẹ̀ tẹ́ kọ́ tọ́ka rẹ̀ nínú ìlú yìí tẹ́ bá ti rí development ẹ rí school kan kọ́ ẹ̀rí kankan gbé wáyà tọ́ka sí ilé rẹ̀ àti ilé bàbá rẹ̀ tẹ́ kọ́ lù yìí náà máa jẹ́ pé ẹni iná ń gbòòrò lóyìnbó ọ̀dà kankan lẹ̀ ń sẹ́yìn àtẹ̀yìn bàjẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹrú ní ẹ tó sọ̀rọ̀ ní pé àwọn tẹ́ fẹ́ sọ̀rọ̀ sí yìí tí wọ́n lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ sí wọn àbí wọn lẹ́tọ̀ọ́ rẹ̀ dádó lè já ní ìmọ̀ lábúrò tó gbóhùn tó dájú aláàjì Fọlọ́runṣọ́ tó fẹ́ máa sọ̀rọ̀ sí yìí kì í ṣàlájì lásán ọ̀mọ̀wé ni ẹnjìníà ni tó bá rí wọn láàfáà wọ́n ṣàfáà pé wọ́n lọ ganu sílé olówó àwọn fúnra wọn lọ́n dá wọn lówó tààrà ọlọ́run lọ́dẹ̀ sí bẹ́ẹ̀ náà kí ọ̀kan sọ pé àwọn tí wọn bá wọn afárá náà ti ń kàwé báyìí tó bá bí àwọn wọn like àwọn bàbá wọn lọ pé wọn ò kàwé níjọ́ náà ó yẹ kí n fẹ́ ní ilé ṣùgbọ́n kò sáyé ọ̀rọ̀ níjọ́ yẹn ẹni tí ń sọ̀rọ̀ yìí òun fúnra rẹ̀ tí ń sọ̀rọ̀ yìí ó kàjú secondary school lọ wọn lọ pé àwọn afárá náà ti ń kàwé subhanallah
àwọn bàbá wa tí wọ́n ń tọ́ka sí tó ń fi kàlébù kan fún wọn kàwé yẹn wọ́n kéwú wọ́n sì ka ọgbọ́n orí làákàyè ń bẹ fún wọn kódà ọgbọ́n orí tí ń bẹ fún làákàyè tí ń bẹ fún kò sí lọ́pọ̀ lẹ́nu tó lóun kàwé mi wọ́n gbọ́n dáadáa àwọn yìí sì da ọ̀rọ̀ àwọn yìí tẹ̀lé bàṣubàṣu báyìí wọ́n tẹ̀lé jẹ́jẹ́ torí pé ọ̀rọ̀ náà bá ń gáàdì wọn. àwọn bàbá ọ̀hún nínú ọmọ làlájì Fọlọ́runṣọ́wà àwọn àfáà tí wọ́n ń tọ́ka sí wọn kàwé nínú ọmọ làlájì Fọlọ́runṣọ́wà àti gbogbo àwọn olówó ìyókù náà nínú iṣẹ́ máa dákọ̀ wọn ọmọ àfáà ni wọ́n iṣẹ́ dáadáa táwọn bàbá wọn ṣe é lẹ̀ àtàrù wọn nìyí èrè àwọn bàbá wọn tí wọ́n ṣe nígbà wọn bẹ láyé competition nìyẹn látọ̀dọ̀ Ọlọ́run bá fún wọn pẹ̀tọ̀ ẹ̀wù wọn o àwọn bàbá wọn bá wọn bẹ láyé àfáà ni wọn ní dáadáa ni wọn o ẹ̀wù tọ́lọ́run bá ṣe fún wọn ẹ̀wù tọ́lọ́run bá ṣe fún wọn tó fi pààrọ̀ rẹ̀ fún wọn ẹ̀san nìyẹn tọ́lọ́run bá máa ṣe fáwọn dáadáa àwọn ẹni rẹ̀ wọ́n á ń fẹnu ẹ̀gbẹ́ wọn fi ń ka àwọn àfáà tó bá àwọn àfáà náà àwọn náà tẹ̀ tí ń kàwé nísìnyí ìwé wo ni wọ́n kà ìwé wo lọ kà tó lábá ní ká máa kà á lọ ká máa tú lọ ní táwọn ọba tí wọ́n bá kàwé táwọn ọba tiẹ̀ kà táwọn ọba kàwé táwọn ọba tiẹ̀ kà ìwọ gan tọjọ́ mọ́ kí ló kà àwọn ọmọ àwọn bàbá tiwa àwa kàwé àmọ́ wọn ti ń lọ àwọn ọmọ àwọn bàbá tó ní ọ̀kàwé yìí ló sì ń jẹ o àwọn bàbá tó ní ọ̀kàwé yìí ló ń jẹ lọ ránṣẹ́ sí gbogbo lọ́wọ́ wọn tó báwọn bàbá yóò sì jẹ́wọ́ lẹ̀ ṣáájú báwọn sì tọ́lọ̀ wọn ń ṣàánú pẹ̀tọ̀ tó lẹ́yìn ìjọba tí mú wá kò sí tó burú bẹ́ẹ̀ ká náà tún fún ọ ní nǹkan àwọn bàbá yẹn wá ní wọn nẹ̀ka àbùkù sí tó kóńkàlùkù mọ báàbò ara rẹ̀ kó má yà ara rẹ̀ àfa ò ṣe é takò nínú ìlú yìí àfa ò ṣe é gbógun tì nínú ìlú yìí ẹ bá ń gbé fíkra orientalist bọ̀ tó lọ́wọ́ pé wọ́n ti westernize yín lẹ́yìn orúkọ yá àbí kẹlẹ́ máa sọ ohun tó wù yẹn kẹlẹ́ máa ṣe ohun tó wù yín kì í ṣe nínú Ìlúsẹ́yìn bí yìí ayé ògbáwé rẹ̀ tó ìnáwó tó mọ̀ọ́rọ̀ náà ẹ bá ti dé àwọn náà ti dé tó ẹ bá ti dé àti dé pẹ̀lú yín ṣùgbọ́n àwọn àmì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba aláàánú kọ́lọ́run jẹ́ kí àlàáfíà jọba nílùú Ìlúsẹ́yìn gbogbo ẹni tí ó dọ̀ omi àlàáfíà rò ọlọ́run tó wà lórí wọn. so ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú tó fi wá di pé ẹ̀rín àlẹ́jì àwọn alájọ wa fọlọ́run sọ pé àwọn ni wọ́n ń sponsor àwọn terrorist nínú Ìlúsẹ́yìn àwọn ń sponsor àwọn tó yẹ kí wọ́n fẹ́ máa takò bá wọ́n fẹ́ máa àtàkọ́ ọba tí wọ́n mú rọ̀ ẹ̀ tó ń sọ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu. ó béèrè lọ́wọ́ àwọn kánsẹ̀lẹ̀ ni kán bẹ sọ̀rọ̀ wọ́n sọ fún ẹ pé ohun tó ń sọ yẹn ọ̀rọ̀ tó lè ràn ẹ́ lẹ́sẹ̀wọ̀n ni àwọn ọ̀gbìn àlẹ́jì ni ó wà nínú òfin ní Nàìjíríà bí kí ẹ máa àlẹ́jì yẹn with a criminal offence wàá bẹ àlẹ́jì ni ó ní ọmọbìnrin yóò kò ní làákàyèrà ó kẹ́lẹ́ lòun kàwé ní kò ká ọgbọ́n orí ìsìn lórúkọ kàwé gan ìwé tó kà ó tó nǹkan ọ̀pọ̀ kẹ́ ń gbé lóyìnbó o fluent lóyìnbó ń sọ òyìnbó lẹ́nu àti bàbá rẹ̀ lọ́rọ̀ bọ́yá àbí ń táǹpì níwé nìyẹn ìwé tẹ̀ ń sọ lẹ́nu tẹ̀ lè kọ́lẹ̀ òyìnbó tẹ̀ ń sọ tẹ̀ lè ṣàkọ́lẹ̀ rẹ̀ tí wọ́n ń pè lóyìnbó àwọn yẹn kàwé náà nílùú yìí àwọn ọmọ Ìṣẹ́yìn kàwé àwọn ọmọ àfáà wọ́n kàwé níbi pé ipò tí ẹnìkan ò dé rí lọ́yọ̀ state ipò tẹ́nìkan ò dé rí nílẹ̀ Yorùbá ń sọ bẹ́ẹ̀ báyà tá a bá yọ wọ Lagos and Ogun State tá a bá yọ kúrò ń bẹ̀ ipò táwọn mi ò dé rí